ẹnìkan sẹ́ni mẹ́sẹ̀gì yìí sí mi ẹni yẹn ń try láti prove ẹ̀ fún mi pé kò sí fíìmù Ọdúnládé kankan tó lè bẹ́lẹ́gbẹ́ Kọ́lí Oṣó, pé kò sí fíìmù tó Ọdúnládé lè ṣe tó lè milẹ̀ tó Kọ́lí Oṣó yìí, Kọ́lí Oṣó tó ń trend lọ́wọ́lọ́wọ́ tí gbogbo wa ń jẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí. Mo wá sọ fún ẹni yẹn, mo ní mo máa mú fíìmù mẹ́ta wá tó jẹ́ pé tí Ọdúnládé bá rí package àwọn fíìmù mẹ́ta yìí, Ọdúnládé ló ṣe fíìmù mẹ́ta yìí lára àwọn fíìmù tó Ọdúnládé ti ṣe sẹ́yìn nígbà tí ayé ò tí ì lajú sórí social media bí eléyìí. Mo ní fíìmù mẹ́ta yìí tó Ọdúnládé ti ṣe lọ, tó ti ṣe tá a ti jẹ, tí Ọdúnládé bá rí package àwọn story yẹn, story mẹ́ta tí mo fẹ́ dárúkọ yìí, wípé ó máa dàbí pé bóyá Kọ́lí Oṣó ń bẹ́lẹ́gbẹ́ story mẹ́ta yìí ni. Náwọn fíìmù mẹ́ta tí mo fẹ́ dárúkọ nínú fídíò yìí, ṣe ní fíìmù ẹlẹ́kẹta yẹn, àjàjà fíìmù ẹlẹ́kẹta yẹn wọ́n bí Kọ́lí Oṣó dáa, ó sọ fún mi ní 100% lórí fíìmù ẹlẹ́kẹta yẹn. Náà fíìmù àkọ́kọ́ ni Sunday Dagboru. Ìwọ tó bá ti wo Sunday Dagboru máa drop ẹ̀ sí comment section, máa drop ẹ̀ sí comment section, ẹ máa tẹ̀ sí comment section pé repackage Sunday Dagboru, drop Sunday Dagboru. Ṣé rí ẹ̀yin tẹ́ ẹ bá ti wo Sunday Dagboru, ẹ má judge. Gbogbo wa la like Kọ́lí Oṣó, gbogbo wa la jẹ Kọ́lí Oṣó, èmi tí mo bá yín sọ̀rọ̀ èmi gan jẹ Kọ́lí Oṣó normal. Ṣùgbọ́n ìwọ tó bá ti wo Sunday Dagboru má sọ̀rọ̀, kàn share video, ẹ máa share video, everybody ẹ máa share video yìí. Ẹ jẹ́ káwọn tó wo Sunday Dagboru ẹ jẹ́ kó máa share video, ẹ̀yin tẹ́ ẹ ti wo ẹ máa share, kẹ́ni máa drop opinion yín, kì í sọ̀rọ̀ ẹ̀jà lélẹ́yìí. Opinion ni ẹ jẹ́ ẹ máa drop opinion yín, ẹ máa drop ìhà tó kọ sí yín ní comment section. Ojú wo lẹ́yìn fi wò ó? No, ẹ máa drop ẹ̀ comment section sẹ́ẹ̀ kẹ́ni máa share video. Fíìmù àkọ́kọ́ ni Sunday Dagboru, tí Ọdúnládé bá rí package Sunday Dagboru. Kọ́lí Oṣó ó máa múra ni o, kì í sọ̀rọ̀ eré. Fíìmù ẹlẹ́ẹ̀kejì òun ni Babátúndé Fọlọ́runṣọ́ Ìṣọ̀lá. Gbogbo ìwọ tó bá ti wo fíìmù yẹn máa drop ẹ̀, Babátúndé Fọlọ́runṣọ́ Ìṣọ̀lá máa drop ẹ̀ sí comment section. Ṣé ní fíìmù ẹlẹ́ẹ̀kejì yìí, ẹ̀yin tẹ́ bá ti wò ẹ mọ̀ nǹkan tí mò ń sọ ń bẹ̀. Ọdúnládé ní action lára, kì í ṣe tèrè. Tọ́dúnládé bá dúró lásán báyìí tó bá wù ẹ́ lásán bí eléyìí, action ni. Mẹ́tọ̀ mi dáadáa ni Ọdúnládé, mo like wọn pa. Kì í wá sí pé mo like wọn ló jẹ́ kí n sọ eléyìí, ṣùgbọ́n mò ń sọ àwọn fáàtì fún yín ni. Ìwọ tó bá mọ̀ wípé ó dẹ lójú wípé ó ti wo àwọn fíìmù tí mo dárúkọ yìí, drop ẹ̀ sí comment section kí wọ́n náà sọ pẹ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ kò rò pé a kàn ń sọ̀rọ̀ ni, a kàn ń jam talk ni. Babátúndé Fọlọ́runṣọ́ ni number 2 film tó jẹ́ pé Ọdúnládé bá rí package ẹ̀. Kọ́lí Oṣó ń bẹ ni o. Number 3 tí mo sọ wípé òun nídìí tó jẹ́ pé tí Ọdúnládé bá ṣe mistake ṣe fíìmù yẹn, a fẹ́ lè gbàgbé Kọ́lí Oṣó o, kì í sọ̀rọ̀ ẹnu lélẹ́yìn, kì í sọ̀rọ̀ fọ́nbù o. Tọ́dúnládé bá rí package number 3, story number 3 yẹn, ìyẹn ni Múfú Olóòṣà Oko, bàtà ẹsẹ̀ mi ò sí ló máa ṣẹ̀wọ̀n yẹn. Tí ì lè bá ìwọ tó bá wo Múfú Olóòṣà Oko tó bá lọ wo fíìmù gbà yẹn, nígbà tí Múfú Olóòṣà Oko jáde, everybody kò àfẹ́ni tó bá fẹ́ ṣe àbò sínú yín ló kù, àfi àwọn tí wọ́n bá ti wo àwọn fíìmù tí mo dárúkọ yìí ló kù. Tó bá jẹ́ pé ẹ ti wo àwọn fíìmù tí mo dárúkọ yìí, ẹ jẹ́ ká máa mọ̀ ní comment section. Ẹ̀yin tẹ́ bá tún ní fíìmù tó lè takù Kọ́lí Oṣó, tẹ́ wò pé àwọn fíìmù yìí tán bá rí package ẹ̀, ó lè takù Kọ́lí Oṣó, Kọ́lí Oṣó yẹn fíìmù yẹn máa mí. Ẹ drop ẹ̀ ní comment section, ẹ jẹ́ àti ẹ̀ wo Yorùbá fíìmù tẹ́ gbádùn jù ń gbà yẹn, tẹ́ gbádùn. Tẹ́ wò pé òun náà tán bá rí package ẹ mọ̀ láyé ìgbà tí wọ́n ṣe àwọn fíìmù tí mo dárúkọ yìí, Sunday Dagboru, Babátúndé Ìṣọ̀lá àti Múfú Olóòṣà Oko, YouTube tí ì lajú bó ṣe lajú sí yìí. Ayé àwọn mákẹ́tà ni mò ń sọ yìí tó jẹ́ pé part 1 and 2 part 3 ni. Tọ́dúnládé bá lọ ṣe mistake repackage àwọn fíìmù yẹn wá, ẹ mọ̀ wípé bọ̀dọ̀ọdún irinṣẹ́ ni wọ́n, nítorí pé kí ni action pọ̀. Ìdúró ẹ̀gbọ̀ngàn action ni. Bẹ́gbọ́n bá wù ẹ́ lásán action ni. Tẹ́gbọ́n bá fẹ́ ṣe serious movie action pọ̀. Kò ń ṣeré o, kò ń ṣeré. Ẹ máa share video ìkẹ́dẹ̀ máa follow mi. A máa gbé yín débẹ̀ bó bá ṣe ń lọ nínú agboolé Yorùbá film industry. A ó tún máa pàdé ní next video mi o. Ire o.